márùn ìyàwó kékeré gan tó bá ti gbà pé ibi tí ìyáálé ń gbé lòun fẹ́ lọ mọ́ gbé oníjàngbọ̀n èèyàn kan ló máa jẹ́ fẹ̀kàn tẹ́lẹ̀ tírẹ̀tì lọ́kàn lẹ̀ jẹ́ fún ìyáálé tẹ́lẹ̀ kò sí ìyáálé tí ó rí ọ tínú rí ó dùn ọwọ́ á tún kúrò ní ilé tiẹ̀ tó onílé tara tiẹ̀ tó ti bímọ márùn síbi tó ti ń bọ̀ ọwọ́ á tún wá mú yàrá kan nínú 3 bedroom tiwọn òkè ní ìsìn tó wá kó wá bí ìbáyìí ní ìsìn ibo lọ kó sùn sí sọ́dọ̀ rẹ ni ó sùn ní àbọ́dọ̀ ìyáálé o sì nílé tiẹ̀ gbogbo orú àwọn nǹkan báyìí náà ni obìnrin míì fi máa ń fa ogun sínú ayé wọn sọpọsítọ bá jẹ́ pò ní ìyáálé ni kò ní gbà kí mi ò wọlé irrespective of owó tó bá wù kó wà lọ́wọ́ ẹ̀ àwọn obìnrin míì wà tó ṣe pé wọ́n prefer káwọn àtọkọ ọjọ́ mọ̀ fi kúrọ́ mu gààrí ju pé kọ́kọ́ òun ò ló lọ́ kórí ṣe tàbí kó lọ́ọ̀ fẹ́ni tó ló lọ́ torí ṣe tí ó wà kó ìbùkún ran fámílì àwọn lọ irú ìyàwó kékeré ń bá ní ìsìn ẹ̀ ti mọ̀ pé oníjàngbọ̀n kan ni ìwọ náà sì mọ̀ torí pé ó wà òkè díẹ̀ ń bẹ lọ́rẹ̀ lọ́kọ́ ṣe fi ọ condition nìyẹn tọ́lọ́n bá padà gbọ́kàn lọ́wọ́ sókè má lọ ever rò wípé wọ́n ní it's because of night code má lọ ever rò wípé ó máa wá prefer above the first woman tó fẹ́ no man can prefer you or prefer you to the first woman that he married condition ni máa ń fà táwọn ọkùnrin fi máa ń fẹ́ àwọn ìyàwó kejì ìyàwó kẹta ìlàsẹ̀ máa ń sọ fún àwọn ìyàwó kékeré yẹn wípé nítò tó bá ti mọ̀ wípé ìyàwó condition ni ọ́ tètè máa plan exit rẹ ní ìsìn báyìí kò sí much lọ́wọ́ ọkọ lójú ọfí ọ ìyẹn ò túmọ̀ sí wípé kọ́ wá tún pẹrẹpẹrẹ kọ́ wá náà pánasẹ̀ kí gbogbo ọ̀rọ̀ wa máa ṣàìsí ẹnu ẹ wo bí mo ṣe ń làágùn torí ọ̀rọ̀ yín tẹ́ẹ̀ni fọwọ́ bí ọwọ́ gbé tó ṣe pọ́ dìgbà tẹ bá rè fún ìyàlé agadi nígbà wá kọ́ ọmọ márùn bọ̀ láti ibi tó ti ń bọ̀ ní ìsìn kí ni kí n ṣe sọ̀rọ̀ rẹ wọ́n ní ṣe ni ó tún máa sọ̀rọ̀ àlùfàǹsà sí ìyàléhùn wọn náà sá sọ fún ìyáálé yẹn pé kí ìyáálé yẹn kó ní sùúrù kí wọn máa ṣàdúrà kí wọn gbà fọ́lọ́run pé tó bá yá irú àkọ́bí rẹ̀ tán ló ti wà ní yunifásitì yẹn ìyẹn àkọ́bí ìyàwó kékeré yẹn pé tó bá ti di pò náà dàgbà ó náà mọ sọ fún pé mọ́mí èèwọ̀ ní gbogbo ìtẹ̀sẹ̀ ìgàn wàhálà yín ti pọ̀ jù ṣáwọn tó bá dàn stéèjì kan àwọn ọmọ lè bá ìyá wí àsìpé táwọn ìyá bá ti ń dàgbà mo ní sáńtúrì wo nìyẹn tó wá fẹ́ ṣẹlẹ̀ ọkọ yẹn òun ni ò jẹ́ kí òun ni ò create boundary èèyàn máa ń set boundary ni èèyàn máa ń sẹ́ǹtì báńdìrì ni fún irú ìrìn àjò bẹ́ẹ̀ yẹn ìwọ tó mọ̀ wípé nítò torí pé díẹ̀ ń bẹ lọ́rẹ̀ òun ni wọ́n ṣe fí ọ tó bá dọ̀la tọkọ náà tọ́lọ́n bá ní kọ́wọ́ rí òjí sí búrùjì ó ṣeéṣe kọ́ mọ̀ rí tí ẹ rò mọ́ tí wàhálà yín wá pọ̀ débi wípé àdírẹ́sì gan pọ̀ ju lẹ́tà lọ so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ọwọ́ ọkọ ló wà ọkọ ló yẹ kó sẹ́ẹ̀tì báńdìrì even kọ́ mọ́ ti ìkọ̀lé tiẹ̀ gan tó lè máa gbé lọ́lọ́lọ́mọ márùn-ún kó ṣe pé kí ìkọ̀lé tiẹ̀ gan ọ̀rọ̀ǹgì fún pé láti kó wá síbi tí ìyàlé ń gbé bí tí ọ̀gbá gbogbo wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó tún máa sọ̀rọ̀ àlùfàǹsà ìyún ọ̀bọ̀ sí kò bọ̀ sí rárá kò sì sí nǹkan tó lè ní tó bá jẹ́ ìyàwó kéke kọ́ tètè mọ̀ mo ti máa ń sọ ìyàwó condition ni ọ́ àfọkùnrin tó bá wò pé yes irrespective of condition tó bá wù kóun ó fi fi ọ tí condition náà bá kú òun bẹ́ẹ̀ yóò tún mọ́ nífẹ̀ẹ́ rẹ lọ ṣùgbọ́n bọ̀sibọ̀sí pé o ti bímọ márùn-ún síbì kan o sì nílé tiẹ̀ tó ń gbé oníbúrùjì wọ́n ní gbòde náà ló lọ wọ́n ọ̀dẹ̀ deny fact yẹn ìyálé mi gan deny rẹ̀ yóò sì máa pe ọ̀n góòdì gà lórí irọ́ tọ́wọ̀ kọ́kọ́ òun ò ní góòdì tó wá díìgì yóò tún máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ya acknowledge wípé nítorí gbòde ọlọ́run jẹ́ kí ìyanu ọ̀sẹ̀. kí là ń bára wa jà sí torí ọkùnrin mo ti fa sẹ́wọ̀n mi. ẹ̀yin tẹ́jẹ́ single mothers ẹ jẹ́ ká ní sùúrù mo bó sórí kan lánàá ẹ mọ gbọ́ ó jẹ́ ìbànújẹ́ fún ìyàn gidi single mother bẹ̀rẹ̀ látòrí single mother of 1 2 3 4 bọ́tẹ́ni tá à ń sọ yìí single mother of 5 ọkùnrin tá à ń sọ yìí ti bí ọmọ márùn ó wà lọ fẹ́ ọkọ kan ṣé wàá rí ọkọ tó fẹ́ yẹn ẹni tó ń fẹ́ single mother of 5 yẹn lé òun ló pè mí ó lójú òun lọ ṣùgbọ́n kò ń ṣe jújù lọ tó pọ̀ oníṣùgbọ́n ọlọ́run kí obìnrin tá à ń sọ yìí ó kejì òun lọ ó ní gbogbo nǹkan ló fi jù wọn lọ ó ti kọ́lé àwọn ìdẹ́tì. sẹ́yìn ará tiktok ń gbọ́ òkè wọn lójú òun lọ ṣàmọ̀ pé ńgbà mò ń repeat story yẹn mo ní mi ìṣú àbóyọ̀ òun lójú ìyálé àbí alẹ́ lójú bẹ́ẹ̀ ló lójú òun lọ pé bẹ́ẹ̀ kò sí kò ń ṣe jújù lọ tó pọ̀ sẹ́yìn gbọ́ ọ̀ya ẹgbọ́n sókè. oníṣòwò ìgbà tó dé láti lè sọ tó lódodo nǹkan change fáwọn ọláyẹdẹ àwọn dẹ̀ ń gbádùn ó lóun ò lówó fún rí ẹ̀ náà lòun lò fún ìgbà tó dé ó tún bí ọmọ kan fún ọkọ òun ọmọ yẹn jẹ́ 6 ó ní ìyẹn wá kọ́ ni o á dúró lé wọn lórí ni gbàtẹ́lẹ̀ parí táwọn kò lọlé ó yàrá ni pé dandan òun gbọ́dọ̀ mú yàrá kan nínú ilé yẹn oníṣòwò àtàwọn àwọn ń lo yàrá kan ó ń lo yàrá kan ọkọ dẹ̀ ń lo yàrá kan ó ní wàhálà yìí wá pọ̀ débi pé everyday ló máa wá sùn kò sí ọjọ́ tí ò ní wá sùn ó dẹ̀ kọ́ ilé tó jẹ́ pé ilé rẹ̀ àgbàyanu ni ọkùnrin sùn ilé ẹyọkan ní yàrá ẹyọkan yẹn òun ló máa wá sùn ẹjọ́ ta lọ́kọ́ máa sùn tì òun náà lọ́kọ́ máa sùn tì
ó ní láàárọ̀ tóun bá jáde òun á páàkì oúnjẹ bí kéèyàn máa páàkì oúnjẹ àwọn ọmọ school ni ó ní pẹ̀lú bẹ́ẹ̀ kò sí thank you á wù òun ní gbogbo rẹ̀ ó ní lálẹ́ oúnjẹ máa ti wà ńlẹ̀ kó tó ti ọmọ ẹ̀kọ́ tó ti fi iṣẹ́ dé ìyálé nǹkan náà ní kò wá sí thank you lẹ́yìn kó dúró léun lórùn pé ta ni ìwà àtọ́kọ ẹ̀ ṣùgbọ́n òun ló mọ̀ pé jáde àbí bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ nìyí ni ṣọ́rẹ́ o olóhùn àdẹ̀dàkẹ́ ohun tó bá dìgbò ọdún á káwọn ọmọ ẹ̀ tó bí síbì kan mẹ́rin ó máa kó wá ọ̀pọ̀ ti láàdmíṣọ̀n ó ní wàhálà yìí pọ̀ débi pé ó sú òun ṣùgbọ́n bó lòun fẹ́ lọ ọmọ tòun ti di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin lòun lóyún ẹ̀sìn nígbà yẹn tó kí ló dé ẹni tó ti bí ọmọ márùn-ún ó kọ́ léètì yẹ ó jókòó síbẹ̀ ó lọ́n kílìmù yàrá kan ṣe rí pé ẹni tí ọlọ́run bá fomi wàhálà dá kò sí ni yóò máa fa wàhálà ni ibi tí single mother of 2 single mother of 3 tó ń sọ pé àwọn ò ní kó lọ bá ọkùnrin kan nílé tó láwọn ò fẹ́ wàhálà obìnrin méjì ní single mother of 5 ló wá kó lọ bá ọlọ́mọ méjì nílé tó wá lọ jókòó lé wọn lórí. ẹ já máa ro nǹkan dáadáa ká tó máa ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá ni ẹni tó kéré sí ẹ kò dẹ̀ lọ nílé ayé wọn lára tàbá wò á sọ pé kí lọkọ ṣe kí ni ọkọ ṣe kí ni ìgbésẹ̀ tọkọ gbé ṣùgbọ́n àlè ilé ìmọ̀kọ ó dàbí pé igi owó ẹ̀ nìyẹn kò dẹ̀ ní fẹ́ kó bínú ṣùgbọ́n ohun tó yẹ kọ́kọ́ ṣe ó yẹ kó máa gbéyàwó sẹ́yìn ni kó máa tù kó máa bẹ̀ ṣùgbọ́n nímọ̀ràn tèmi mo sọ fún woman yìí má lọ sẹ́ni wíẹ̀ torí pé ní tá à ń sọ yìí ó máa padà rẹ̀ lọ́jọ́ kan ó lè jẹ́ ọmọ ẹ̀ tó ti láàdmíṣẹ̀ náà ló máa padà pé bí kílẹ̀ ń wá káàkiri gan ẹ fi bíbá yìí sílẹ̀ fáwọn ọmọ yín sílẹ̀ ẹ lọ sùn bí kan so ó ṣeé ṣe kó padà rẹ̀ kí woman yẹn kó máa múra ọlọ́run ajá fún lọ́jọ́ kan mo fi sọ pé a máa bẹ gbogbo single mother ni ohun tó gbé ń jáde nílé ọkọ kò sẹ́ni tó mọ̀ so kò sẹ́ni tó lè jọ́ọ̀jì yẹn pé ó dẹ̀ fi ibìkan lẹ̀ òun ló mọ ohun tó lè kúrò ń bẹ̀ tó bá jẹ́ pọ́pọ́ ẹ̀ òkú tó dẹ̀ jáde nílé ọkọ àmọ́ nǹkan tó lè ṣùgbọ́n gbogbo bí tẹ bá wá darí sí ẹ̀tẹ̀ jẹ́jẹ́ ìrántí pẹ́ ti lórí ayé kan bí tẹ̀ sí ń bọ̀ kẹwàá tó lọ jókòó lẹ́ni tí ó yẹ pé ó ń lórí ayé tiẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọkọ ilé ọkọ kejì lẹ́ ń lọ ẹ̀dẹ̀ ti ṣe ilé ayé níbì kan so ẹ má lọ fi ti yín ẹ má lọ fi ní obìnrin ẹgbẹ́ yín lára ẹjọ́ torí ọlọ́run ní dàwa láàmú á jèrè àwọn. ṣé ẹ ti ẹ̀ rí àtẹ tó single mother àtẹ tí ò single mother ẹni ọba ti jẹ́yàwó kékeré ààyè rẹ lọ máa fi ọba fi ọ sí lọ máa wà láti lọ di fúnfún pẹ̀lú ìyàléhùn bí ìgbà téèyàn bá fẹ́ lọ máa fa wàhálà ni ábọ̀sibọ́sí ọ̀rẹ́dì ojúyálé yẹn lọ yìn èjì bó tiẹ̀ jẹ́ pé jíjú wọn pọ̀ olólọ o ti kọ́ lé tiẹ̀ kí ló intimidation gan lọ jẹ́ fún in the first place ọkọ tí ò sì lè fún ọ ní boundary tí ò lè pè ọ pé kó sọ fún ọ pé tó kó sẹ́ẹ̀tì boundary yẹn ń gbà tọ́lọ́n bá tún ní ọ́pàdé ẹlòmíì tó tún ló lọ́jù ọ lọ ọ máa fọwọ́ rọ́ ọ sẹ́yìn ni tọ́rọ̀ mi ti ń yé báyìí ní ìsìn gbogbo ìyàlẹ́ tí wọ́n bá gbà fọlọ́n látara ìgbésẹ̀ tọkọ gbé inú àwọn yẹn ò wọ́pọ̀ èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dáná fún kó tó dé tí ó ti bóúnjẹ ńlẹ̀hún bí ìgbèyàn bá ń wo fíìmù Africa Magic ni torí mi ò rò pé ìyàlẹ́ kan wà tí ọmọ dáná fẹ́ nìkan bì kan ẹ̀yin ọkùnrin náà lè ku ẹ̀dá tẹ́ mọ́ dá gbogbo eléyìí lẹ́lẹ̀ bá a bá ti fẹ́ yàwó tó ló lọ́ tó sì mọ̀ pé torí owó rẹ̀ ló ṣe fẹ́ o ò ní fi wá há ìyálé mọ́ torí ẹ̀yin náà mọ̀ wípé ìyálé lẹ mọ́ nífẹ̀ẹ́ so eléyìí tẹ́ ń gbé bọ̀ yẹn ń gbẹ bá lò débì kan tó bá tún dọ̀la ọkùnrin tó lè fi ọ lé yàlé ẹ̀ nítorí olólọ́ ọmọ pẹ́ lòmíì ló lọ́ ju ọ lọ tí ó tún pàdé tí ó tún fẹ́ léwọ náà ń gbọ́ wá kúrò nílé ibi tiẹ̀ tó ọkọ pẹ̀lú ọmọ márùn tó tún wá mú yàrá kan nílé tuntun tí ẹsẹ̀ kò ń bí ìgbèyàn bá bí ìgbà bá fomi wà ládàáyàn ni kò ní ìdí gbogbo yẹn ilé ibi tó o bá wà tó ọkọ jòkó bẹ ẹ single mother ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta mi ọlọ́mọ kan mí gan wọn làwọn ò lè kó lọ bí ìyálé ń gbé torí àwọn ò fẹ́ wàhálà wọ̀ wá di gbádàgbọ̀n okòrè bí ìyálé wà wọ́n tún máa tú àwọn ọmọ bẹ ọ àmọ́ sọ yí pé ṣé bí òòlò lọ ń gbòde èló lọrin èlú ọrẹ bẹ́ẹ̀yàn bá jẹ́ pé torí ẹlẹ́sẹ̀ náà ìyálé mi bá ń tọ̀jẹ́ wípé wọ́n máa gbòòrò ni wọ́n máa gbòòrò gidi kò sí tó lé ní tó lè máa gbé bọ̀ wọ́n make sure pé o dúró sí sọ̀kà ní ibi tán wà ọkùnrin wọn yìí fìfẹ́ fẹ́ ìyàwó kejì kẹta condition náà fi máa fi hàn kó o tètè gbọ́ báyìí ní ìsìn condition náà fi máa fi hàn so má lọ rò pé bóyá nítorí pé wọ́n lo lọ́ tó ṣe tó ọmọ ìwọ lọkọ nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ ìyálé ẹ̀ ló nífẹ̀ẹ́ ṣé ẹ ti gbọ́ mi tó tó bá ti mọ̀ pé kejì lọ fẹ́ lọ ṣe bóyá ní ló lọ ń bẹ̀ tó ṣe pé torí owó wọn ló ṣe fẹ́ lọ ní àbí báyà wọ́n lo lówó tí wọ́n fẹ́ torí owó ẹ̀ fi ọ máa maintain léèrè ni léèrè lọ máa maintain bó ti jẹ́nu ẹni tó ló lọ àtẹni tí ò lò lọ kò yẹ kán yàlé àtìyàwó ọjọ́ máa gbénú ilé kan ń gbọ́ náà ní ronú bí síra wọn ìyálé tí ń dáná tí ń gbé fún ọgán tí ìbáṣepọ̀ ọláyà ìyálé mi ìbáyọ̀ lè ti gbọ̀n bá ń de èso sínú oúnjẹ nìyẹn bọ́ọ̀lù ṣe fẹ́ mọ̀ bó ṣe jẹ́ nìyẹn you are not going there to go and love up wọ́n sì ti sọ fún yín ẹ má lọ love up nílé pé ilé ibi tán ti níyàwó méjì àbí kankan ó tó débẹ̀ èèyàn love up
ìfẹ́ tó o bá ní ọjọ́ ọmọ níwọ̀n gúlégúlé rẹ ò ní pọ̀ jù ibi a bá fẹ́ ẹlẹ́mọ̀sọ́ ẹ̀sọ́ ńlọ máa sọ nígbà wá di gbàdàgbọ̀n ní ìsìn tó rè dí funfun pẹ̀lú ìyàlé nínú yàrá mẹ́ta ọkọ mú kan ìwọ mú kan ìyàlé náà mú kan ìwọ sí bímọ márùn-ún tó mọ̀ bọ̀ òbí kẹfà dàbẹ̀ ibo lọkọ fẹ́ sùn sí ọ̀dọ̀ rẹ náà lọkọ fẹ́ sùn torí yóò fẹ́ tú ọ̀nù torí ọkọ ti tẹ́rí pé ń tán sọ pé torí pò ní igi owó rẹ̀ igi owó rà wo tọ́lọ́n bá ṣe ìyanu tí ìyanu bá ṣẹlẹ̀ ní ìsìn sọ́lọ́run ò lè gbọ́wọ́ ìyàlé náà ga kó lówó jù ọ lọ ó mì pé tọ́lọ́run bá ṣàánú ìyàlé ń tọ̀ bá lówó jù ọ lọ ọkàn ò ní rí tiẹ̀ rò mọ́ bọ́rọ̀ ẹ̀yin ìyàwó kékeré mi ṣe máa ń rí nu ẹ wo bí mo ti ń làágùn torí ọ̀rọ̀ yín bọ́rọ̀ yín ti jẹ́nu ọba àlòwò bíi Dangote tó ọba ti ṣe ìyàwó àkọ́kọ́ wọn ò nífẹ̀ẹ́ ṣe é gbọ́ àbẹ̀tí yín ya kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ o fẹ́ yàn because condition irú ẹni tó ti bímọ márùn ní ìsìn bí tó bímọ márùn sí tó kú òun bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bá rọ̀ lọ́rùn ó lè mọ́ kú òun bẹ́ẹ̀ àmọ́ tó lè kú òun bẹ́ẹ̀ àsì bẹ́ẹ̀ ibi èèyàn òṣìṣẹ́ ọlọ́run wà bẹ́ẹ̀ kéèyàn ọmọ ṣe pé bóyá kéèyàn ọmọ ṣe pé mìíràn dé ṣèdájọ́ pé bóyá kínní ẹlòmíì lọ́ọ̀sì ọkọ ẹ̀ tọkọ ẹ̀ kú ẹlòmíì ó ṣiṣẹ́ gbé láàárọ̀ ọjọ́ ẹlòmíì narcissist lọ́kọ condition oríṣiríṣi ni nevertheless tó o bá ti mọ̀ pé ibi tó ń lọ ìyàwó kan ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ lọ ọmọ gbé mú kọ́ lọ ọmọ fi pè bọ́yá ọ pàtàkì láìsí ara rẹ. yes ìwọ tọkọ bá sì ń fẹ́ lọ́wọ́ ìwọ sì lẹ̀mí ọ̀gá o lè lo influence yẹn láti sì kí ọbi tí wọ́n fẹ́ gbé o lè lo láti èmi ò lè gbé ibi báyìí o kí wọ́n wá bòmí fún ọ tó ọmọ gbé bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ bẹ́ẹ̀ méjì lọ́sẹ̀ ni wọ́n bá máa pín oorun fún ọ ọmọ timetable rẹ ṣùgbọ́n pé kẹ́ ẹ má mọ gbọ́rọ̀ bọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yín ò yé mi ẹ kàn máa jẹ́ máa làágùn torí ọ̀rọ̀ yín ni lẹ́yìn ìyàwó kéékèèké honestly èèyàn bá lòwó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tí ẹ bá ti ṣèwọ ní ọkọ fẹ́ ìwọ kọ́ ni ẹ mọ̀ tán rẹ̀ jẹ kò sí sí nǹkan tó burú ń bẹ̀ measure of love tán báyìí hàn ètò onídìí náà nu excessive onídìí tán bá excessively nífẹ̀ẹ́ rẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí láǹfààní excessive love fún ń gbèjé pé they will end up treating you equally tán bá sì ṣèyálé náà ní nífẹ̀ẹ́ excessive love fún òtó náà ní ìfi ọlẹ̀ balancing ti tó ti pé ṣùgbọ́n kẹ́ ẹ máa fẹ́ gba wájú gbẹ̀yìn kò possible ṣé ẹni tó ti fọ́kọ láti bí 20 ọdún kó tó dé sọ fẹ́ overtake ẹ̀ ní àbọ̀ máa tòkè mú gígùn pé ẹ bá tòkè mú gígùn yóò wulẹ̀ rè bọ́ lẹ́ẹ̀lẹ́ni ẹ dákun torí Ọlọ́run ẹ bá ti fẹ́ fẹ́ ilé èèyàn ẹ mọ̀ kórè lé ibi tẹ́ni yẹn ń gbé ṣé ẹ rí ibi tí létí dédé wó tọkàn ya lábala ẹgbẹ́ ògiri kan tó wó kan èèyàn tí ń gbé bẹ́ẹ̀ ilé tí ń kọ́ torí mo rí téèyàn kan sọ pé bóyá owó rẹ̀ ń bẹ́nu ilé òní kò sẹ́ńtọ́ mọ̀ torí pọ́n sọ pé òun ló lọ bẹ́ẹ̀ ilé tí wọ́n ti kọ́ kí wọ́n tó fi ọ tó bọ̀bọ̀ ya sí ìgò sí bíìmù kọ̀ọ̀kan ní ìyàlé fi bú sìmẹ̀ntì wà bẹ́ẹ̀ oní àti ní contribution bẹ́ẹ̀ nu bí wọ́n bá mú ọrẹ inú ilé ìlédèdè wo pọ̀ tó ní ìgbẹ́kọ̀ lọ́ọ̀bá ń gbọ́. mi ì fẹ́ máa làágùn torí ọ̀rọ̀ yín lẹ́yìn ìyàwó kéékèèké wọn ìbí wọn bá fẹ́ lẹ́mọ̀sọ̀ọ̀sọ̀ lẹ́lẹ́mọ̀sọ̀ lọ́yọ̀ wà ẹ mọ́rẹ̀ ìbọn ìyàlé dì fúnfún ńgbà wá rẹnu ilé kan tẹ lọ mú yàrá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní ìsìn ibo lọ kó fẹ̀sùn sí ṣé tó bá sùn dọ́dọ̀ tiẹ̀ láago 2 òru ṣé yóò jí yóò rè bá yàlé láago 3 òru ni kẹrẹ wábi jòkó sí. mo bọ́